ṣetán láti kojú àwọn agbébọn tó wà nínú igbó nílẹ̀ Yorùbá. Àṣẹ ìjọba àpapọ̀ ni mò ń dúró dè. Sunday Igboho ló sọ bẹ́ẹ̀. Bí ògùn ẹni bá dáni lójú a máa fi ń gbárí ni. Ajìjàǹgbara ọmọ Yorùbá ní Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ó ti lóun ti ṣetán láti kojú àwọn agbébọn tó ń kọlu ilẹ̀ Yorùbá láti àwọn inú igbó kiri. Ọjọ́ Ìṣẹ́gun Tuesday ó ní Ìgbòho máa sọ̀rọ̀ yìí pẹ̀lú àlàyé pé àṣẹ ìjọba àpapọ̀ àti ìbuwọ́lù àwọn gómìnà nìkan ń lòun dúró dè láti bẹ̀rẹ̀ iṣẹ́ náà. Tó bá ti yá ó ti yá ni o. Àṣẹ ìjọba nìkan ni mò ń dúró dè láti kojú àìsí ààbò tó ń gbilẹ̀ sí i nílẹ̀ Yorùbá yìí pátápátá. Nínú àtẹ̀jáde ìbánikẹ́dùn sí ẹbí àwọn èèyàn tí ajínigbé mà gbé lọ nílé ẹ̀kọ́ ní Ahoro Ẹ̀sìẹ̀lẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ Ẹtì Friday tó kọjá, ìní Ìgbòho mà ti dárúkọ ikọ̀ ọmọ ogun tó pè ní ìrù ẹṣin. Ní ìtẹ̀síwájú àlàyé rẹ̀, Sunday Igboho mà sọ wípé òun ti parí iṣẹ́ lórí ikọ̀ ọmọ ogun tí ń ṣe ìrù ẹṣin. Ó ní iṣẹ́ ikọ̀ náà ó ní láti gba àwọn igbó tó wà ní gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ yìí lọ́wọ́ àwọn agbébọn, àwọn ọ̀daràn tó jẹ́ darandaran àti ajínigbé tí wọ́n ti gba gbogbo igbó tó wà nílẹ̀ yìí. Gẹ́gẹ́ bí Sunday Igboho gẹ́gẹ́ bó ṣe wí, mi ò fẹ́ bẹ̀rẹ̀ ètò tí a là kalẹ̀ láti lé àwọn ọ̀daràn yìí jáde láì gba àṣẹ ìjọba àpapọ̀, tàwọn gómìnà gúúsù ìwọ̀ oòrùn, tàwọn ọlọ́pàá, DSS, ológun àtàwọn alẹ́nulọ́rọ̀ yòókù. Ohun tó ṣẹlẹ̀ ní Ahoro Ẹ̀sìẹ̀lẹ̀ àtàwọn èyí tó ti ṣẹlẹ̀ ṣáájú ó mà bani lọ́kàn jẹ́, ó sì kó ìdààmú báni pẹ̀lú ohun tí àwọn aláìṣẹ̀ tí wọ́n jí gbé tí wọ́n máa ń kojú, pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ tí kò dá nǹkan kan mọ̀. Ó ṣe pàtàkì níbi tí a dé yìí láti tètè gbé ìgbésẹ̀ akin tí yóò dá àlàáfíà padà. A kò lè máa bá a lọ báyìí ká sì káwọ́ gbéra ká máa wò káwọn agbébọn, darandaran àti ajínigbé kí wọ́n máa pa àwọn èèyàn wa nípakúpa. Bákan náà ó ní Ìgbòho mà ké sí àwọn ọba aláyé láti tètè dá sí ọ̀rọ̀ yìí nípa sísọ fún ìjọba láti tètè gba ikọ̀ ìrù ẹṣin wọlé kí òpin lè tètè dé bá àìsí ààbò tó ń dààmú ilẹ̀ Yorùbá. Tẹ́ ò bá gbàgbé, èyí kọ́ ni ìgbà àkọ́kọ́ tí Sunday Igboho yóò béèrè fún àṣẹ ìjọba láti kojú àìsí ààbò tó ń dààmú ilẹ̀ yìí, ṣùgbọ́n ìbéèrè náà rèé kò mà jẹ́ ìtẹ́wọ́gbà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. Àánú Ọlọ́run bá yóò wá ẹ̀mí àti rí àníkú sọ́wọ́ ajínigbé o. Àmín.